آله وصحبه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. Question alákọ̀ọ́kọ́ tí ó wà níbà yìí ó jẹ́ bí wọ́n ní kákàn gbára wa nímọ̀ràn ló incident kan ní ó bí kárí ọkùnrin tó níyàwó kò sì lè fámílì ọlọ́mọ náà ó ń gbìyànjú kò sì lágbára mọ́ ó wá fíìlì wípé ìyàwó ó máa ń waste little resources táwọn ní. Nínú àwọn examples tí wọ́n give ní wípé tí ìyàwó òun bá fẹ́ ṣe ewédú nísìn lẹ́yìn ìgbà tó bá ti gbé omi kaná tó bá ti ń wó tán ní ó tó bẹ̀rẹ̀ sí já ewédú pé tó mìpìtọ̀ tí ó kọ́ waste gas ń lọ àtàwọn examples tó jọ pé kí la lè sọ tọ́ ọ̀dà a pàrọwà náà ní mọ̀ ń wọnú ara wọn gbà ní ẹ̀yin ìyàwó ọlọ́run ṣe dáadáa fún ọlọ́run bó sàn yín lẹ́san lórí owó bí tẹ́ ń bá wa jí yóò sì kò yín lórí ìtọ́jú tẹ́ ń tọ́jú àwọn ọmọ wa àtàrà yín àtàwà náà àsìkò táwà yìí ní ìsìnkò rọrùn fáwọn ọkùnrin tó rẹ̀ ẹ dákun ẹ jẹ́ kí àwa náà ká tún gbìyànjú sí ká bá wọn save the little resources tó ń gbìyànjú àti wá alàntọ́lọ́wọ́ bá fi ròyìn obìnrin rẹ̀ náà ọlọ́ni fàṣọ́lẹ̀ hátù qānitātun ḥāfiظātun lil-ghaybi bimā ḥafiظa Allah. Obìnrin rẹ̀ lóbìnrin tó ṣe wípé yóò tẹ̀lé Ọlọ́run yóò tẹ̀lé ọkọ rẹ̀ yóò wá sọ nǹkan yóò sọ ọkọ rẹ̀ yóò sọ dúkìá ọkọ rẹ̀ yóò sọ ara rẹ̀ náà pẹ̀lú tọ́lọ́wọ́ bá fún kó sọ so ara iṣẹ́ obìnrin pé kó sọ ara rẹ̀ níbi pítọ̀ kẹ́nìkankan mọ́ ní asẹ́ ìsàfọ́kọ rẹ̀ kó tún wá sọ kàtọ́kọ rẹ̀ bá kó mójútó Ànábì sallallahu alaihi wasallam hadisi Bukhari Muslim àtàwọn yòókù náà ní sàsá fẹ́ lóyìn obìnrin rẹ̀ Ànábì ní khairu nisa'in rakibna al-ibla salihu nisa'i Quraysh. Ẹnà àwọn obìnrin rí tàbá ń ká àwọn obìnrin àgbáyé lóbìnrin tó ṣe ipá alẹ́ sọ pé alábájá ogun ràkúnmí. Kí ló rí dáwọn sẹ̀sá àti fi wọ́dù rakibna al-ibla sí? Ó ní pé lárúbáwá ní ogun ràkúnmí. Nínú àwọn obìnrin tó dáa, tàbákábákà àwọn obìnrin onígbà àwọn obìnrin tó wà mẹ́kà gbọ́lóbìnrin lárúbáwá, àwọn obìnrin tán lórí jùlọ ní salihu nisa'i Quraysh. Àwọn tánjóbìnrin nínú àwọn obìnrin Quraysh. Kí ni tí wọ́n ní qualities méjì. Ànábì wá dákọ̀ méjèèjì. Ànábì ní quality alákọ̀ọ́kọ́ ni pé obìnrin Quraysh bẹ́yàn bá fẹ́ ahnahu ala waladin fi sagari. Ọlọ́run bá tẹ́ wọn wípé ọmọ tán bá bí fọ́kọ wọn wọ́n fẹ́ràn ọmọ púpọ̀ dé pé wọ́n máa ń lójú àánú ọmọ gan-an tàwọn bọ́ wà kékeré. Ànábì fi ẹ̀rọ yẹn wọn sallallahu alaihi wasallam wọ́n fẹ́ràn ọmọ kékeré tí wọ́n sú àánú fún. Ànábì fi ròyìn àwọn obìnrin Quraysh gbára quality tí wọ́n nínú ìyẹn quality tó dáa ní and to a large extent àwọn obìnrin Yorùbá náà ní to a large extent obìnrin Yorùbá náà fẹ́ràn ọmọ ń tọ́jú ọmọdé bí kọ́nà yóò sọ pé torí ọmọ lòun fi ń ṣiṣẹ́ òun máa ń bá dé pé yóò kọ́kọ́ rẹ̀ gan ti torí ọmọ so quality tó dáa ni àwọn mí bẹ̀rẹ̀ pé wọn ò nílẹ̀ àwọn generally Yorùbá sì ni fẹ́ràn ọmọ kọ́dà débi kó fẹ́ràn ọmọdé bí páwọn ọkùnrin máa ń rí gbá nítorí ẹ̀ lẹ́fì páwọn obìnrin tán bá ṣe ìrànà tán bá fún lóyún ọkùnrin máa ń rí wọn gbá tó ó túnmọ̀ pọ́ mọ́ obìnrin Yorùbá kò ní fẹ́ fọmọ́lẹ̀ yóò sàmọ́ jìmọ́ yóò dìmọ́ so quality tó dáa ni wípé kí èèyàn kó fẹ́ràn ọmọ ó sì ṣú àánú fọmọ Ànábì ahnahu ala waladin fi sagari obìnrin Quraysh ọmọ ṣú àánú fọmọ bá tó wà kékeré. Ẹlẹ́ẹ̀kejì Ànábì ni wa ar'ahu ala zawjin fi dhati yadi. In tó máa obìnrin Quraysh dá o ní pé wọ́n máa ń mójútó
ọkọ wọn fi ìdáti yáde níbi tọ́kọ wọn bá ní, wọ́n máa mójútó tọ́kọ wọn bá ní, wọ́n á bá sọ, wọ́n á preserve, wọ́n á lò dáadáa. So pé kí èèyàn wà prudent kó mọ resources sínú ara quality obìnrin rẹ̀ ni obìnrin mùsùlùmí. So kájọ ká pay attention, especially lásìkò tá a wà yìí. Ṣé mọ̀ pé mọ́ wọnú ara wọn náà ni ọkùnrin lè mọ́ complain gbà mí tó bá pọ̀, àmọ́ ti mọ̀ wípé ìjọ́ tó bá ti tán òun náà lọ́wọ́ lórí ẹrù rẹ̀. So ìjọ́ tàbá ń sọ kọ́kùnrin náà wá ṣe pẹ̀lẹ́, kóhun náà sọ fáwọn obìnrin náà pẹ̀lú ohun tí yóò ṣe, torí wípé gbogbo tó wùká lè sọ fáwọn obìnrin tó bá jẹ́ obìnrin rẹ̀ ó sì tún láwọn kankan bẹ táwọn obìnrin fún ìsìn rẹ̀ gún sí wa. Ìjọ́ tí ọba gbá kílé lọ fẹ́ kí gáàsì tán ni yóò dìkì ní gáàsì o, so mọ̀ pé mo ti rábáyà kan tó wọ́n sọ fún ọ̀tọ̀. Ẹjọ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ káà náà wá ṣàwánà pẹ̀lẹ́pẹ̀lẹ́, Ọlọ́run bó sàlámàrí wa rọrùn jù báyìí lọ, yóò ṣe lù wa ní rọrùn jù báyìí lọ, yóò fira wa bora wa láṣìírí, yóò ṣe nǹkan ní rọrùn. Allahu a'lam.